tí ẹ bá fi máa wo fọ́nrán yìí tán ó ṣeé ṣe kí ẹ kórìíra àwọn ẹyẹ tí mo fẹ́ sọ̀rọ̀ wọn o ṣùgbọ́n bí ìwà ọwọ́ wọn ṣe burú tó bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni tàwọn kan náà rí láàrin àwọn èèyàn tó jẹ́ pé gbogbo ilé ọlá tí wọ́n bá wọ̀ pátápátá ni wọ́n máa ń sọ dahoro kọ́ba Èdùmàrè kó jọ̀wọ́ jàre má jẹ́ ká pàdé àwọn aláburú ẹ̀dá báyìí o àwọn ẹyẹ tẹ́ ẹ wá ń wò yìí kékeré tó ń fún ńlá lóúnjẹ yìí òun ni ìyá fún ńlá tó ń fún lóúnjẹ mo mọ̀ pé yóò máa ṣe yín ní kàyéfì pé báwo ni àwọn ẹyẹ kékeré yóò ṣe jẹ́ ìyá fún ẹyẹ tó tóbi jù wọ́n lọ ní ìlọ́po bíi 4 ẹlẹ́ẹ̀kejì kí ni àwọn kan rí tí wọ́n fi rò pé ẹyẹ kanakana ò kì í yé ẹyin tí wọ́n fi máa ń sọ wípé ẹyin ẹlẹ́yin ló máa ń bàlé tí wọ́n sì dọmọ tiẹ̀ ẹlẹ́ẹ̀kẹta bí adìẹ bá yé ẹyin sílẹ̀ tó wá kọ̀ tí ò sàbálẹ̀ fún ìgbà pípẹ́ ẹyin yìí ó dòbu ni báwo wá làwọn ẹyẹ tí kì í sàbá lórí ẹyin ṣe máa ń ṣe tiwọn tí wọ́n sì pamọ́ ẹ̀kẹrin báwo ni àwọn ẹyẹ tó máa ń fi ibi tí ilé oyin tó ti ní oyin aládùn téèyàn máa ń jẹ nínú wà báwo ni wọ́n ṣe máa ń tọ́ka bẹ̀ fún àwọn èèyàn báwo sì ni àwọn èèyàn yìí ṣe máa ń mọ̀ ọ́n tí wọ́n bá ti ń tọ́ka. Àròjinlẹ̀ ló kọ́ mi àyàngìdìgbò tí ń kó gíbò lọ́gbọ́n gbogbo mẹ́rẹ̀ẹ̀rin yìí àti bẹ́ẹ̀ lọ ńlá wò nínú ọ̀rọ̀ àwọn ẹyẹ tí mo gbé wá lónìí ẹ jẹ́ á bẹ̀rẹ̀. àwọn ìdílé ẹyẹ kan wà tí olóyìnbó ń pè ní kúkù. kúkù ó ṣe ẹyẹ kan ṣopéré o ẹbí tó ní oríṣiríṣi ẹyẹ tó fẹ́ẹ̀ tó 127 ìyún 127 tàbí jù bẹ́ẹ̀ lọ ni ọmọ ìka mẹ́rin ló máa ń wà ní ẹsẹ̀ àwọn ẹyẹ yìí kọ̀ọ̀kan nínú ẹsẹ̀ kọ̀ọ̀kan yìí ẹ̀wẹ̀ méjì àárín nínú àwọn ọ̀ka yìí máa ń kọjú síta ṣùgbọ́n méjèèjì ẹ̀gbẹ́ àwọn máa ń kọjú sínú ni wọ́n èé gbé papọ̀ o ìgbé ayé àdánìkan ni wọ́n máa ń gbé ohun tó wá jẹ́ káwọn ẹyẹ yìí ó gbajúmọ̀ ni wípé àwọn kan láàrin wọn jẹ́ ayẹyìnmọ́sàbà tí olóyìnbó ń pè ní brood parasite bí wọ́n bá ti rí ààyò ẹyẹ tí wọ́n lè di ẹrù wọn rù wọ́n ó ṣọ́ dáadáa oríṣi ìkọ̀ọ̀kan nínú àwọn kúkù yìí ló ní oríṣi ẹyẹ tó máa ń yàn láàyò torí ẹyin wọn ní láti jọ ẹyin ẹyẹ tí wọ́n yàn láàyò gidigidi lóòótọ́ bẹ́ẹ̀ yẹn bá wò dáadáa èèyàn ó dá ẹyin kúkù mọ̀ yàtọ̀ sí èyí tí wọ́n lọ kó bá nínú kó tóbi díẹ̀ ju àwọn tó kù lọ tàbí kó funfun díẹ̀ jù wọ́n lọ lọ́rọ̀ kan ṣá wọ́n ṣọ́ ẹyẹ tí wọ́n yàn láàyò dáadáa wọ́n wàá wò bóyá ó ṣẹ̀ṣẹ̀ pamọ́ ni o bóyá ó ṣẹ̀ṣẹ̀ yẹ́yin ni o àbí ó ṣẹ̀ṣẹ̀ ń pèsè ìtẹ́ tí yóò yẹ́yin sí ni o èyí tó bá pamọ́ ti bọ́ lọ́wọ́ wọn èyí tó ṣẹ̀ṣẹ̀ ń pèsè ìtẹ́ lọ́wọ́ ọ̀rọ̀ tí ẹ ti di létà nìyẹn ṣùgbọ́n èyí tó ṣẹ̀ṣẹ̀ yẹ́yin wọ́n ó dúró de ìgbà tó bá yé ẹyin tó wá ṣeré lọ bóyá láti lọ wá nǹkan jẹ ni òun tàbí nǹkan míì wọ́n wàá sáré lọ sórí ìtẹ́ rẹ̀ wọ́n ó fi ẹnu wọn mú ọ̀kan kúrò nínú àwọn ẹyin ọ̀hún wọ́n sì yé tiwọn sáàárín ẹ̀ wọ́n yára púpọ̀ o débi wípé ẹyẹ tó ní ìtẹ́ ò ní ká wọn mọ́ bẹ́ẹ̀ àwọn ẹyẹ kúkù yìí máa ń yé tó ẹyin 10 sí 20 bó bá ti di ọjọ́ méjì lẹ́yìn èyí wọ́n tún lọ ìtẹ́ míì tí wọ́n lọ yí ẹyin ẹyọ kan ṣo síbẹ̀ bí wọ́n ṣe máa yí ẹyin kọ̀ọ̀kan sínú ìtẹ́ ẹyẹ kọ̀ọ̀kan rèé títí tí wọ́n fi yí ẹyin tí wọ́n fẹ́ yé lọ́dún tán ẹyin kan nínú ìtẹ́ kan ni fún ìdí èyí wọ́n nílò láti wà ní ìkápá ibi tí àwọn irú ẹyẹ tí wọ́n ń kó báyìí bá pọ̀ sí bí wọ́n bá wá rí irú kúkù bíi tiwọn tó fẹ́ wá múlé sí ẹ̀gbẹ́ wọn wọ́n bá jà ní o títí tí wọ́n fi lé e kúrò níbẹ̀ wá tiẹ̀ síwájú kó má bàa ṣe aláìtó fún èmi àti ìwọ ńlọrin tí wọ́n ó kọ́ fún un bí ẹyẹ tó ní ìtẹ́ bá ti dé yóò wo ìtẹ́ rẹ̀ ó ṣeé ṣe kó rí i wípé ọ̀kan fẹ́ yàtọ̀ díẹ̀ nínú àwọn ẹyẹ yìí ṣùgbọ́n yóò kàn tún wò ó ní wípé iye ẹyin tóun ṣàfi sílẹ̀ náà ń lòun bá ẹni yóò bá bẹ̀rẹ̀ sí ní sàbálẹ̀ láì mọ̀ pé òun ti gba àlejò ikú àti ọ̀ràn tí ó sọ lé ọlá òun di ahoro ká tó wá tẹ̀síwájú bẹ́ẹ̀ bá fẹ́ sanwó lórí ayélujára bóyá ẹ fẹ́ ra dátà tí ẹ fẹ́ lò ní ohun àbẹ́yìí tí ẹ fẹ́ tún tà bóyá ẹ fẹ́ ra káàdì ìpè yíyún airtime bóyá ẹ fẹ́ sanwó DSTV GoTV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bóyá ẹ̀yin fẹ́ sanwó ná bó sì jẹ́ káàdì àwọn ìdánwò bíi NECO àti WAEC ni bó sì jẹ́ ti jambu Dan City NG ní kẹ́ẹ̀yàn láàyò ẹ lè dáńlóòdù Android app wọn ní líǹkì tí mo fi sí abẹ́ fídíò yìí tàbí kẹ́ ẹ lọ sórí www.dancitynG.com
wọ́n lẹ́jìtì o torí ẹ̀yin tẹ́ ẹ bá ń bá mi bọ̀ ẹ mọ̀ pé ó ti tó ọdún kan tí mo ti ń polówó wọn tí mi sì gbọ́ pé wọ́n ṣe bákanbàkan rí. ẹ ṣeun. lórí ọ̀rọ̀ àwọn ẹyin ayẹ́yin má fẹ́ sàbà yìí tá a wá ń bá bọ̀ kìí ṣe gbogbo wọn náà ni wọ́n máa ń jẹ lọ o. ìdá kan nínú 5 ẹyin tí wọ́n bá yé òun ni ẹyẹ tó ní ìtẹ́ máa ń dámọ̀ tí yóò sì bàjẹ́. fún bí àpẹẹrẹ ẹyẹ kúkù kan ti yé sínú ìtẹ́ ẹyẹ tẹ́ ń wò yìí tó sì ti jẹ lọ. ẹyẹ tó ní ìtẹ́ dé orí ìtẹ́ ọ̀hún ó ń wo àwọn ẹyin náà fínífíní ṣùgbọ́n ó pàpà bẹ̀rẹ̀ sí ní sàbálẹ̀. àfi bó ṣe gbọ́ igbe ẹyẹ kúkù kan nítòsí kúkú kúkú ní igbe tí àwọn akọ wọn máa ń ké. ó fò lọ sí ibẹ̀ ó sì bá abo ẹyẹ kúkù tó rí jà wípé òun ò fẹ́ rí ní àdúgbò wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí ń wò ó nítorí gbogbo àwọn ẹyẹ yìí ló mọ irú iṣẹ́ láabi táwọn kúkù máa ń ṣe o. lẹ́yìn tó ṣáà ti jà fitafita tó lé kúkù yìí lọ tán ẹyẹ yìí padà sídìí ìtẹ́ rẹ̀ ó sì bẹ̀rẹ̀ sí ní fi ẹnu sú àwọn ẹyin náà ní ọ̀kọ̀ọ̀kan títí tó fi mọ èyí tí kìí ṣe tiẹ̀ nínú wọn. ó fi ẹnu fọ́ ẹyin ọ̀hún ó sì jó o mu tán. lẹ́yìn tó jó o mu tán ló wá ju kòròfo ẹyin ọ̀hún nù. bórí ṣe kó òun yọ nìyẹn o. ẹ wá jẹ́ ká yà bàrà díẹ̀ kúrò lọ́dọ̀ àwọn kúkù. ó tún láwọn ẹyẹ ayémọ́sàbà míì nílẹ̀ adúláwọ̀ tó lóyìnbó ń pè ní honey guide. ìdí tí wọ́n fi ń pè wọ́n bẹ́ẹ̀ ni wípé àwọn ẹyẹ yìí máa ń fi ọ̀nà ibi tí oyin bá wà hàn àwọn àgbẹ̀ àti ọdẹ kí wọ́n lè kó oyin lílá kúrò nínú ilé àwọn oyin yìí. ẹ mọ̀ wòye pé kí láǹfààní tóun fẹ́ jẹ níbi fífi ilé oyin hàn àwọn àgbẹ̀ àbí? afárá èyún kànkan ilé àwọn oyin yìí ń lòun fẹ́ràn láti máa jẹ. béèyàn bá sì ti kó oyin tán tó wá fi afárá sílẹ̀ fún ẹyẹ yìí yóò dáhùn lọ́jọ́ míì téèyàn bá tún pè é. ṣùgbọ́n béèyàn ò bá fún un ní afárá jẹ téèyàn wá dájú rẹ̀ bẹ́ẹ̀ bá pè é lọ́jọ́ míì kò ní í dáhùn. ó ní bí àwọn ọdẹ àti àgbẹ̀ inú igbó níbi tí àwọn ẹyẹ yìí wọ́pọ̀ sí ṣe máa ń pè wọ́n. ẹ máa gbọ́ brr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 
bí wọ́n bá ti ṣe báyìí ní bí ẹ̀mẹ́ta sí ẹ̀márùn-ún, ẹyẹ yìí ó wá yóò sì mú àgbẹ̀ tàbí ọdẹ yìí lọ sí ibi tí afárá àwọn oyin yìí wà nínú igbó. Báwọn àgbẹ̀ àbí ọdẹ yìí bá ti débẹ̀, wọ́n sun àwọn ewéko díẹ̀ nínà, wọ́n wá fi èéfín rẹ̀ ra àwọn oyin yìí láti dín agbára wọn kù. Lẹ́yìn náà ni wọ́n ti ọwọ́ bọbẹ̀ tí wọ́n sì yọ oyin táwọn fẹ́ lá kúrò ní tiwọn. Àwọn kòkòrò oyin díẹ̀díẹ̀ ó ta wọ́n hun, ṣùgbọ́n kì í pọ̀ rárá, ó sì ti mọ́ wọn lára. Bẹ́yẹ yìí ṣe wá ń ṣe èèyàn láǹfààní tó, ìwà káyé ẹyin sílé onílé wà lọ́wọ́ tiẹ̀ náà hun. Àwọn ẹyẹ kan tí wọ́n máa ń gbẹ́ ihò sára ògiri láti lọ yí ẹyin sí inú ihò ògiri lọ́hùn yìí ni lòun máa ń ṣọ́. Bó bá ti ṣàkíyèsí èyí tó ń yí ẹyin lọ́wọ́ nínú àwọn ẹyẹ yìí báyìí, yóò ṣọ́ dáadáa. Bí yìnyín bá ti jáde lọ síbi tó jìnnà tó sì fojú sìn lọ, kíá ni yóò wọ inú ihò yìí lọ, tí yóò lọ yí ẹyin tiẹ̀ náà síbẹ̀. Yóò sì sáré jáde ní kí ẹyẹ ti bí má bàa ká mọ́bẹ̀. Òun ò tiẹ̀ ní mú kúrò nínú ẹyin tó bá ń bẹ̀ rárá, yóò kàn fi tiẹ̀ kún ni. Bí ẹyẹ tó ní ìtẹ́ bá dé, òun ó bá máa sàbálé gbogbo ẹyin láì mọ̀ wípé iná lòun bò mọ́ra. Táwọn ẹyin wọ̀nyí bá ti pa tí wọ́n wá di ọmọ ńkọ́, kí ni nǹkan tí ó ṣẹlẹ̀? Ẹ jẹ́ á tún kọ́kọ́ padà sọ́dọ̀ àwọn kúkù náà. Ẹyin àwọn kúkù ni yóò ṣáájú gbogbo ẹyin tí ẹyẹ yìí bá yé pa o. Gẹ́gẹ́ bí ọ̀rìn kínníwí ìwádìí tí àwọn onímọ̀ ìjìnlẹ̀ láti University of Sheffield ṣe, èyí tó fi jẹ́ pé lẹ́sẹ̀kẹsẹ̀ tí ẹyin bá ti ṣe tán fún yíyé, ilé àwọn ẹyẹ tó kù máa ń yé wọn. Kúkù máa ń di ẹyin tí ẹ̀ mú nínú fún odidi ọjọ́ kan gbáko ni, nígbà tó sì jẹ́ wípé ooru ó máa mú ẹyin náà nínú. Èyí ó ti dúró fún bíi ìsàbà ọjọ́ kan. Èyí ò ní wípé ó ti fún ẹyin tiẹ̀ ní gáàpù ọjọ́ kan síwájú àwọn ẹyin tí ẹyẹ ti bí fẹ́ yé. Lọ́rọ̀ kan ṣá, lẹ́yìn tí wọ́n bá ti yé ẹyin yìí, yóò pa láàrin ọjọ́ bíi 11. Ṣùgbọ́n tàwọn ẹyẹ tó ní ìtẹ́ ó lo ọjọ́ 12 sí 14 kí wọ́n tó pa ní tiwọn. Ṣé ẹ wá rí lọ́jọ́ tí ẹyin kúkù yìí bá fi pa, òun ni wàhálà ti dé bá ẹyẹ tó gbà á lálejò. Àkọ́kọ́, ó tóbi ju àwọn ọmọ tí ẹyẹ yìí máa ń bí lọ ní ìlọ́po bíi 3 tàbí jù bẹ́ẹ̀ lọ. Yóò máa wá sunkún béèrè oúnjẹ. Ọ̀rọ̀ ọmọ ni ẹyẹ tó nìtẹ́ ó rò pé òun ń ṣe o. Torí bí takọtabo àwọn ẹyẹ tó nìtẹ́ yìí bí wọ́n ṣe máa lọ pa kòkòrò fún un tán ni yóò tún máa kígbe bí
àwọn ẹyẹ yóò máa wá sáré káàkiri láì ní nísinmi. ìwádìí tiẹ̀ fi múlẹ̀ wípé igbe àwọn ọmọ kúkú máa ń lágbára tó sì máa ń kó ìnira bá àwọn ẹyẹ débi wípé ẹyẹ míì tó jẹ́ pé òun kọ́ ló ní ìtẹ́ yìí gan tó bá ń fò lọ yóò tún lọ pa kòkòrò wá fún ọmọ kúkú yìí láti jẹ. wọn èyí sì yóò bọ̀rọ̀ ẹsẹ̀ yìí ò lé ní. ẹlẹ́ẹ̀kejì, bí ọmọ kúkú bá ti pa tí wọ́n ti bọ́ ọ ní kòkòrò bíi mélòó kan tó ti ní okun nínú díẹ̀ báyìí, gbogbo àwọn ẹyẹ tó kù nínú ìtẹ́ ẹni yóò máa dọ́gbọ́n fi ẹ̀yìn tì jáde kúrò nínú ìtẹ́ ní kọ̀ọ̀kan títí tí ò fi ní kù kankan mọ́ nínú àwọn ẹyin tó kù kí ìyá tó ní ìtẹ́ yìí lè gbájúmọ́ òun nìkan. ìyẹn ni wípé kò bá jẹ́ ẹyin 3 ló wà nínú ìtẹ́ yàtọ̀ sóhun kò bá jẹ́ 4 o, láwọn ẹyin tó ti kún bí ọjọ́ kan sí 2 kí wọ́n pa, gbogbo wọn pátápátá ni ó fẹ̀yìn dà kúrò nínú ìtẹ́ tí ìyá tó ní ìtẹ́ ìfi wá ṣòwò àìjèrè nínú ayé tiẹ̀. ẹni tí honey guide ẹ já padà sọ́dọ̀ tòun náà, ìyún ẹyẹ tí mo ní ó máa ń fi ọ̀nà ilé àwọn oyin han èèyàn. ọmọ tiẹ̀ náà ni yóò kọ́kọ́ pa. ọmọ rẹ̀ yìí wá ní kọ́kọ́rọ́ bí ìṣó lẹ́nu kan. lọ́wọ́ tí àwọn ọmọ ẹni tó gbà á sílé bá ṣe ń pa ní kọ̀ọ̀kan báyìí yóò fi ẹnu burúkú ẹ̀ yìí ṣá wọn ní títí tí ó fi pa wọ́n ní kọ̀ọ̀kan. gbogbo olùgbọ́ mi pátápátá, lọ́lá Ọlọ́run ọba a ò ní ṣoore ṣe o, bẹ́ẹ̀ la ò sì ní gbàlejò ọ̀ràn tí ó sọlé ọlá wa dahoro. ṣe ẹ wá rí àwọn kúkú tó máa ń yí ẹyin sí ìtẹ́ àwọn ẹyẹ kánnakánná, òun etí ẹyin jáde ní tiẹ̀ o, àtòun àtẹyin kánnakánná yìí ni wọ́n jọ dàgbà. lásìkò tí mò ń ṣe àgbájọ fídíò yìí, mi ò rí fídíò àwọn ẹyẹ kúkú àti ẹyẹ kánnakánná tiwa gangan tó lóyìnbó ń pè ní pied crow, ni mo ṣe lo fídíò oríṣi kánnakánná míì tó dúdú tẹ̀ ń wò yìí. crow ló kọ tòun náà. ohun tó wá ṣeé ṣe káwọn tí wọ́n rò pé ẹyin kánnakánná kì í yé ẹyin àti wípé ẹyin ẹlẹ́yin ló máa ń bàlé tó fi ń di ọmọ tiẹ̀, ohun tó ṣeé ṣe kí wọ́n rí tí wọ́n fi rò bẹ́ẹ̀ ni wípé ó lè jẹ́ àsìkò tí kúkú kan lọ yí ẹyin kan sínú ìtẹ́ kánnakánná ní àwọn èèyàn yìí débẹ̀. bí wọ́n ṣe wá rí i tí kúkú fò lọ kúrò lórí ìtẹ́ yìí tí kánnakánná wá ń sàbálẹ̀, ilé àwọn fi rò wípé kánnakánná lé ẹyin tó ní ìtẹ́ kúrò níbẹ̀ tó wá ń sàbálẹ̀ orí ẹyin ẹlẹ́yin. èyí ò sì rí bẹ́ẹ̀ rárá, torí nǹkan tí ó sọ irú ẹyẹ tí ó jáde láti inú ẹyin kan, inú ẹyin ọ̀hún ló wà o, kì í ṣe lára ẹni tó bá sàbálẹ̀. ìfòoru ìwọ̀ntúnwọ̀nsì mú ẹyin lásán òun ní ìsábà. tó bá jẹ́ pé sísàbálẹ̀ ẹyin máa ń jẹ́ kó yí padà sí irú ẹyẹ tó sàbálẹ̀ ni, ẹyin kúkú táwọn ẹyẹ tó kùn sàbálẹ̀ ò bá má di kúkú. àti wípé ṣé bá tiẹ̀ máa ń kó ẹyin pẹ́pẹ́yẹ sábẹ́ adìyẹ tí ó sì fi pàpàpà pẹ́pẹ́yẹ. ẹ bá mi fìfẹ́ hàn sí fídíò yìí jàre, ẹ bá mi share rẹ̀ káwọn èèyàn ó lè gbádùn ẹ̀ sí, kẹ́ ẹ sì fi ṣe àtìlẹ́yìn fún èmi náà, inú mi ó dùn gidi. Àròjinlẹ̀ ló kọ́ mi, àyàn gidigbo tí ń kó gíbò lu ọgbọ́n. aburú ó kéré ó tóbi kò ní ṣẹlẹ̀ sẹ́nìkan kan wa, a sì ní gbàlejò ọ̀ràn tí ó sọlé ọlá wa dahoro. ẹ kú kalẹ̀.